àǹtí Ṣeun arákùnrin ọlọ́pàá yìí èmi àti ẹ̀jọ́ ń fẹ́ra wa mo máa ń lọ sílé ẹ̀ tó ń gbé nílùú yẹn òun náà máa ń wá sí ilé mi ó lóun máa fẹ́ mi ò lóun níyàwó sílé ó wá di ọjọ́ kan ó drop fóònù ẹ̀ kí n má fọ́ pàpọ̀ lọ́pọ̀lọ́ pé jò mo ṣàpadà mọ̀ pé ó níyàwó sílé kódà ó bímọ sínú ilé òun pẹ̀lú ìyàwó ẹ̀ jọ ń gbé ni but ibi táwọn ìyàwó ẹ̀ ń gbé kọ́ lóun ń gbé mọ̀ pé tóun ti ṣiṣẹ́ lọ́tọ̀ sí táwọn ìyàwó ẹ̀ ń gbé. mo bí léèrè ó jẹ́ kó yé mi wípé ìfẹ́ tóun ní sí mi ni òun ò fẹ́ kí n mọ̀ wípé òun ò fẹ́ kí n fòun sílẹ̀ àǹtí Ṣeun nígbà tí ẹ̀ máa fi sílẹ̀ mo ní pé látìgbà tí mo ti ń rìn láyé mi ò tí ì rí okó tó ká ojú òbò mi ọmọkùnrin ni the first one tó máa ka torí bòdá lékè ti fi okó wọn ba ayé ọ̀tá mi jẹ́ òun nìkan lọkùnrin tó ń bá mi ní ìbálòpọ̀ tó ń tẹ́ mi lọ́rùn tó dẹ̀ ń tó mi kí rẹ̀ so mi ò láǹfààní àti sọ wípé mi kò ṣe mọ́ àjọ ń béèrè àníyàn lọ mo dáríjì mo máa ń béèrè àwọn ìyàwó ẹ̀ àṣé ara ìyàwó ẹ̀ ò yá nílé èmi ò mọ̀ orí fóònù náà mo ti rí pé ìyàwó ẹ̀ ní breast cancer mo ṣàbí léèrè ó ní ara ẹ̀ ò yá pé bọ̀ ó ti ń wà òkè wọ́n ti ṣe kínní àǹtí Ṣeun ìbàjẹ́ tó ń wò ń tèmi mo bá pè ní weekend kẹ́ pé mo ń bọ̀ àsọdọ̀ ẹ̀ ó ní kí n máa bọ̀ pé kò sí problem ìgbà tí mo wá fẹ́ múra tán wá ní pé ó wá pè mí gbàyà pé bí ẹ kí n má wà ó torí pé tí n bá wà èmi nìkan ni màá dá dúró sílé o mo ní kò sí wàhálà náà ṣé mo ẹ̀ṣẹ̀ dá dúró sílé ni mo kàn fẹ́ bí tí ní ọlùdé tá a wà ìyẹn ọlùdé tá a ṣe lọ yìí ní o ọlùdé third time yìí nígbà náà lẹni náà ti sẹ́ni voice note yẹ sí mi ẹ má bínú tó pẹ́ kí n tó kà mo bá dẹ̀ lọ síbẹ̀ ìgbà tí mo lọ pé kí n má dẹ̀ ní kò dó sílé ní ọlùdé ọ̀dọ̀ ẹ̀ mo ṣáà ti ń sọlùdé àǹtí Ṣeun ibẹ̀ náà mo ṣì wàdí sí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó bá lóun bọ́ ó bá lọ ọmọkùnrin bá lọ èmi dá dúró sílé ó tún wá dé náà mo bèrè pé ìyàwó ẹ̀ ń kọ́ ló wà òkè ó ṣe kíní kan ó dẹ̀ tún wẹ̀ àdùtún bára wa lájọṣepọ̀ gidi gan ọkùnrin burú o mo bá chẹ́ẹ̀kì fóònù ẹ̀ padà wò àṣé tó lọ sílé yẹn tí mo dé tó lọ yẹn àṣé wọn lọ sọ operation ọyàn fún ìyàwó ẹ̀ ní àǹtí Ṣeun mo ti lóyún fún rí tó ní pé kí n ṣe o pé kò tí ì yà pé kíní kan o tí mo ti ẹ̀ parọ́ fún pé ọkùnrin tó yẹ máa ń fẹ́ kéèyàn fi ìyẹn pé ó béèrè lọ́wọ́ ẹ̀ àǹtí Ṣeun ọmọkùnrin bá dé nígbà tó dé tọ́sọ pé ìyàwó ẹ̀tọ́ tó dé tó bá ní pé òun fẹ́ lùsè mí o òun fẹ́ kémi fóun lẹ̀ o kémi lóyún o òun fẹ́ kí n lóyún o fẹ́ kí n lóyún báyìí àsìkò tó láti lóyún báyìí fẹ́ fẹ́ mi ni o òun wá lọ mọ àwọn ẹbí mi o ìpè dádì mi o kó lọ mọ dádì mi o kó lọ mọ àwọn ẹbí mi o àǹtí Ṣeun kí ni kí n ṣe ṣé kí n fẹ́ torí pé ó kò yé mi sí àti mo yẹ fóònù ẹ̀ wò mo wá rí i pé wọ́n ṣe operation ọyàn fún ìyàwó ẹ̀ wọ́n ti gé ọyàn ìyàwó ẹ̀ kan kò dẹ̀ sọ kò dẹ̀ feedback kò dẹ̀ ṣe bákanbákan kò dẹ̀ tí ẹ lérí lára ẹ̀ àti mọ́ra alájọṣepọ̀ dáadáa ni wọ́n wò pé tó dórí pé ó ti wá rí èmi nísìn àbí kí lèyìn rò kí n ṣe ilé ẹ̀ mo ṣì wà báyìí o ilé ẹ̀ mo ṣì wà báyìí kò mọ̀ pé mo ti rí pé ó ti gé ọyàn ìyàwó òun o lórí mi sọ nǹkan kan fún un ṣé kí n fẹ́ àbí kí n má fẹ́ ẹ là mí lóye ẹ wò ní tó sọ sórí fún mi kó má bínú ọ̀rọ̀ pọ̀ tó yẹ kí n sọ mo mọ̀ máa sọ̀rọ̀ yìí fún yín ní àǹtí Ṣeun ó yẹ gbọ́ voice note yìí ẹ gbọ́ voice note yìí ẹ gbọ́ o. mo kàn rò pé àwọn èèyàn tó bá gbọ́ story mi máa mọ̀ pé wọ́n ò ní rò pé it's just a story but it's room for them to improve wọ́n ṣe máa tọ́ ọmọ wọn ó kàn dàbí ẹni tó ti jẹ sí kòtò ni tó wà fẹ́ tí àwọn tó ń bọ̀ lẹ́yìn kó jẹ síbẹ̀ wọ́n mọ̀ pé ìlọ́tọ̀ àwọn èèyàn tó bá ń gbọ́ wọn kà sọ pé story ni fiction it is not a fiction reality ni kàn lè mọ̀ wípé you don't trust anybody with your child kódà ọkọ tó fẹ́ sílé tó bí àwọn ọmọ yẹn fún o gbọ́dọ̀ trust wọn pẹ̀lú ẹ̀ reason mo sọ bẹ́ẹ̀ ni pé mo ti gbọ́ incident kan tí neighbor mi kan sọ fún mi pé colleague wọn kan bí iṣẹ́ like grandma
pé ó sọ fún òun pé ní ọmọ òun tó ti marry tó ti bímọ tó máa lọ ọkọ sọ pé tóun bá bọ́ aṣọ ọmọ ọdún méjì òbí obìnrin níwájú ọkọ òun kó ọkọ òun máa ń le ẹ̀yin náà ìwúrò yẹn. I just wish those parents will try to make amendments láti lè bọ́ àwọn ọmọ wọn dáadáa kán learn from negligence ẹlòmíì kan fi kọ́ àwọn state primary ọmọ yẹn láìkí mi kán bó ṣe mọ̀ láti ilẹ̀ mi nífẹ̀ẹ́ sí àwọn ìwọ̀n bẹ́yẹn though to be candid o ìgbà táwọn bí JSS2 èmi àti ẹ̀ àbára wa sùn we were best of friends kò sí feelings kankan láàrin wa àbára wa sùn gan we had sex with each other countless times even after then tá parí secondary school but ìgbà tí mo ṣàwà ní JSS2 mo wá meet bọ̀bọ̀ kan dádì ẹ̀ ti kú dádì ẹ̀ was like sójà ni ó ti kú so pension bàbá ẹ̀ ìgbà tán sọ òun náà sọ fún because he's the only boy mọ́tò bàbá òun ló ń lo gbàyẹn òun ti parí secondary school báyìí bó ṣe máa zọmọ tán sanra ẹ̀ lè rí mọ̀ pé mo sì kéré báyìí so èmi àti ẹ̀ fẹ́ra wa I think we dated ourselves for 5 years but within that time ó ṣàlóhùn padà lọ sí school mọ́ ṣe mọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí around 2000 because mo parí secondary school 2010. so àwọn ọ̀rọ̀ kan wà bẹ́ẹ̀ pé mi ò ní àǹfààní àti sọ tó sì yẹ yín tí ó jẹ́ pé tá a bá sọ gan kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ gbàgbọ́ tèmi ṣàmì wípé ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ tọ́jú àwọn ọmọ yín àbúrò mi ní àbúrò ìyá mi ní ọmọ àbúrò ìyá mi ní ọmọ ẹ má fi tàwọn ọmọ yín ẹ ṣáà ń gbọ́ voice note lẹ ṣáà ń gbọ́ yìí ọmọ rẹ obìnrin tọ́jú ẹ̀ kì í ṣe pé àwọn tó ń ṣe náà wọ́n mọ̀ ọlọ́run á fún wa láwọn ọmọ wa tọ́ sórí ìgbà tó ti bí ọmọ ẹ látọmọ ọdún kan tọmọ yẹn máa fi wọ tó máa fi lọ ní ọkọ gbogbo nǹkan tó bá ṣe ìwọ ló máa sọ ń pa ẹ̀